Ẹ kú dédé àsìkò yìí, ẹ sì tún káàbọ̀ sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv fákọ̀tún ìròyìn àkíkà tí wọ́n lákàkì nínú àwọn ìròyìn tó gbẹnu tán, ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì. Kì í ṣe pé àmúwá láti fi dẹ́rù bà yín, bí kò ṣe pé ká lè fi jọ kẹ́kọ̀ọ́ ká tún lè mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó dé mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún. Ó dá ẹ jẹ́ mọ́ mú ìròyìn náà kà lọ́rìn kìnìún báyìí láti ìpínlẹ̀ Kwara lélẹ́yìí ti gbẹnu tán ní ọmọdékùnrin ọmọ ọdún 9 kan òun náà ló mọ̀ dáná sun ilé bàbá rẹ̀ nílùú Ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ Kwara. Bí ọ̀rọ̀ náà bó ṣe jẹ́ gan ni pé ṣe alukoro fún àjọ panápaná ní ìpínlẹ̀ Kwara Hasan Hakeem Adékúnlé ló mọ̀ filéde látẹnu agbẹnusọ wọn wípé ṣe rí ní ọjọ́ Ẹtì ọjọ́ 5 nínú oṣù kejìlá tí a wà yìí. Òun náà ló jẹ́ pé ọmọkùnrin kan jòjòló tó jẹ́ ọmọ ọdún 9 ní ojúlé kejìléní àádọ́ta ní agbègbè Mandate Housing Estate eléyìí tí ń bẹ ní ìlú Ìlọrin. Wọ́n ní ọmọ ọ̀hún ló ń fi ìṣáná ní fi ń ṣeré o lásìkò tí àwọn òbí rẹ̀ kò sí nílé. Wọ́n ní ìṣáná ìgan òun náà ní iná rẹ̀ tó mọ̀ ràn mọ́ ìkànnà àwọn ibùsùn ìyún mátràsì eléyìí tí wọ́n ń lò nílé ọ̀hún. Wọ́n ní iná yìí náà ló jẹ́ pé díẹ̀díẹ̀ tí ń jó ló fi di iná ọmọ rárá tó fi di pé iná ọ̀hún ó bẹ̀rẹ̀ sí ní mú gbogbo lé tí agbára àwọn ọmọ ọ̀hún ò wá ká o. Nígbà tí iná ọ̀hún tí ó fi bú jáde nǹkan ti bàjẹ́ kọjá sísọ, kódà ilé ọ̀hún ó ti jó kọjá ilé téèyàn ó dámọ̀ o. Ó ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin, ọmọ ọdún 9 ó dáná sunlé bàbá rẹ̀. Ẹni tó wá jẹ́ agbẹnusọ fún àjọ panápaná ní ìpínlẹ̀ Kwara ó ké sí àwọn òbí àti gbogbo àwọn èèyàn wípé kí wọ́n jọ jàre kan mójútó àwọn ọmọ wọn, pàápàá jùlọ lásìkò tó jẹ́ pé wọ́n gba ìsinmi ní àwọn iléèwé lásìkò yìí báyìí. Ó dá nínú àwọn ìròyìn míì tó tún gbẹnu tán látọwọ́ mi, eléyìí ló wá láti ìpínlẹ̀ Ondo gangan, níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo tí wọ́n ti fi kélé òfin gbé ọmọdébìnrin kan tó jẹ́ ọmọ ọdún 15 years old ní o. Kí ni tí wọ́n ní ọmọ yìí ṣe? Wọ́n fọkọ̀ lédè pé ń jẹ́ Kẹ́misọ́lá. Wọ́n ní iṣẹ́ rí Kẹ́misọ́lá òun náà ló mọ̀ lọ fi májèlé ìyún oògùn apakòkòrò sniper ló lọ fi sínú oúnjẹ àti omi fún ọ̀rẹ́ rẹ̀ látàrí pé kí ọmọ òun kó lè gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Wọ́n ní ṣùgbọ́n orí tí ó kó ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún yọ. Wọ́n ní ọmọ òun kò jẹ kò sì mú nínú omi tí ó fi oògùn apakòkòrò ọ̀hún kò fi sí. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 6 nínú oṣù kejìlá ọdún yìí tí a wà yìí. Ilé náà ló di mímọ̀ látẹnu ẹni tó jágbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ Ọdúnlámì. Bí ọ̀rọ̀ wọn ṣe jẹ́ gan ni pé wọ́n ń ṣe eré ọmọdébìnrin Kẹ́misọ́lá yìí. Òun náà ló jẹ́ pé ìdí tó fi fẹ́ gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́ rẹ̀ gan òun náà ni pé ìyá ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún nìkan bí oṣù 4 sẹ́yìn ló jẹ́ pé ọmọ Kẹ́misọ́lá yìí ó ṣe àṣemáṣe. Ìyá ọ̀rẹ́ rẹ̀ yìí òun náà ló wá bá wípé kó má ṣe bẹ́ẹ̀ mọ́, kódà ó yọ lílù tó sì ná ní oṣù náà lọ́hùn-ún. Ṣùgbọ́n ńgbà tí ó yá òun náà Kẹ́misọ́lá ló bá fi ṣe pé tí ọwọ́ òun ò bá káyà ọwọ́ òun ó ká ọmọ, ló bá lọ torí ẹ̀ ló bá lọ fi májèlé sí inú oúnjẹ fún ọmọ ìyá eléyìí tó bá wí ọ̀hún tí ọmọ náà sì jẹ́ ọ̀rẹ́ sí Kẹ́misọ́lá tí wọ́n jọ jẹ́ Sàwáwù. Wọ́n ní ṣùgbọ́n orí tí ó kó ọmọ náà yọ kò jẹ́ kó jẹ nínú oúnjẹ náà, bẹ́ẹ̀ sì ni kò mu nínú omi náà. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo ó wá ké sí àwọn òbí pé kán jọ jàre o wípé kán máa mójútó àwọn ọmọ wọn, kán máa mójútó wọn dáadáa. Láti ìpínlẹ̀ Kwara, update òun ni ìròyìn eléyìí nípa ọmọbìnrin àgùnbánirọ̀ eléyìí tí àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ kan tí wọ́n hùwà kò tọ́ sí nílùú Ìlọrin lọ́sẹ̀ tó kọjá. Ẹni tí ó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kwara Sàádátù Mọ̀díbù Káwù òun náà ni ó ti filéde báyìí, àti ẹni tó jẹ́ alága fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn olùkọ́ nípínlẹ̀ Kwara
Tauhid Abubakar náà fi léde ní ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá wípé iṣẹ́ rí olùkọ́ eléyìí tó ya aṣọ mọ́ àgùnbánirọ̀ lọ́rùn lọ́sẹ̀ tó kọjá ọ̀hún wọ́n ní báyìí yóò fi ojú iná wọ́n ní tí wọ́n sì ṣe fún un náà ni pé wọ́n já wálẹ̀ pẹ̀lú wọ́n yọ ipò méjì kúrò nù ìpele eléyìí tó wà ìyún jẹ́ gẹ́gẹ́ bí ìtanràn fún olùkọ́ ọ̀hún wọ́n sì tún taari ẹ̀ kúrò ní ilé ẹ̀kọ́ bí tó wà o wọ́n ti gbé lọ sí ilé ẹ̀kọ́ míì ní báyìí àwọn àjọ àgùnbánirọ̀ gan wọ́n ti kó gbogbo àwọn àgùnbánirọ̀ tí ń bẹ ní ilé ẹ̀kọ́ níbi tí ọ̀rọ̀ náà tó ti ṣẹlẹ̀ ìyún Government Day Secondary School eléyìí tó ń bẹ ní Kùlẹ́ndé nílùú Ìlọrin wọ́n ti kó gbogbo àwọn àgùnbánirọ̀ tí ń bẹ ń bẹ wọ́n ti kó wọn kúrò wọ́n ní arábìnrin olùkọ́ ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Hajiya Hamzat Fatima Níkẹ́ wọ́n ní ó jẹ̀bi ẹ̀sùn ọ̀hún ó jẹ̀bi ẹ̀sùn títẹ ẹ̀tọ́ ọmọbìnrin àgùnbánirọ̀ ọ̀hún lójúmọ́lẹ̀ wọ́n ní kódà kò sì ní ìbọ̀wọ̀ fún ìdánimọ̀ ilẹ̀ yìí eléyìí tó jẹ́ aṣọ àgùnbánirọ̀ tí ń bẹ lọ́rùn ọmọbìnrin náà ṣe ẹ̀gbàgbé wípé olùkọ́ yìí náà ni wọ́n ní ó bu ìgbájú lu ọmọbìnrin àgùnbánirọ̀ yìí tó sì yaṣọ mọ́ ọ lọ́rùn látàrí pé wọ́n ní kò kírun dáadáa ní inú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún ṣùgbọ́n báyìí ìjọba náà wọ́n ti gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti yọ ìpele méjì wọ́n ti mú àdínkù débá ipò eléyìí tí olùkọ́ ọ̀hún tó wà nípa yíyọ ìpele méjì kò nù ipò tó wà tẹ́lẹ̀ yìí wọ́n ti já wálẹ̀ kò ní ipò tó wà lẹ́nu iṣẹ́ ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kwara. Ó dáa máa gẹ̀ ìpé ìpéjú ní àlàfílà àwọn ìròyìn àkíkà ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí láti ìkànnì ìròyìn Fẹ́lífẹ́lí online TV ẹ ṣeun ẹ ti má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí láti mọ àwọn ìgbà míì tá a bá tún mú àwọn ìròyìn tó gbẹnu tán náà wá fún yín ẹ ṣeun bí ẹ ti ń darapọ̀ mọ́ wa Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó ní lọ́mọ títí ìgbà míì tẹ́tí máa láǹfààní láti máa pàdé wa eré àti àánú olówó bá fún ọ̀bẹ́ni kọ̀ọ̀kan ẹgbẹ́ ó dàbọ̀. Ìròyìn Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.